Mashola Gist TV, Atude, Mashola Gist TV, Atude, Atude, bí a ṣe ń dé, a kí ọmọdé, a kí àgbà, ẹ káàbọ̀ sí Mashola Gist TV, Mashola dé o, Àtúndé, àgbẹ̀ tuntun dé, àgbẹ̀ tuntun dé, àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola Túndé o, Àtúndé, Mashola Gist TV, Àtúndé. Ẹ̀yin èèyàn lé Mashola Gist TV ni o, ó dé bí ó ṣe ń dé. A kí ọmọdé, a kí àgbà o, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Lórí channel yìí a máa ń sọ̀rọ̀ nípa celebration gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A dẹ̀ tún máa ń sọ̀rọ̀ nípa politics gist. Ẹ subscribe kẹ́dẹ̀ tẹ notification bell so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ o, ṣe mọ̀ pé a mú gist bíìdì wá fún yín tán ní àǹtí wa ó fún àǹtí wa Haru ní bíìd. Wọ́n nígbà tó dẹ̀ fún àǹtí wa Haru ní bíìd, wọ́n ní àǹtí wa Haru gbé ọkọ̀ tán ẹ̀ṣẹ̀ rà 90 million brand new car lọ sí palace láti fi lọ press nítorí pé wọ́n gbọ́ pé Queen Naomi wà nínú palace. Wọ́n ní ṣùgbọ́n gbà tó dé inú palace yẹn wọ́n ní ṣe ni mọ́tò wọn knock síwájú palace, wọ́n ní wọn lè wọlé. Wọ́n ní tí wọ́n bá tún fẹ́ move mọ́tò yẹn lọ wípé kán kúrò níwájú palace á tún ṣiṣẹ́. Tí wọ́n bá tún ní káwọn gbé mọ́tò wọn náà, wọ́n lẹ́ẹ̀kan náà mọ́tò yẹn kọ̀ dùn gbà ò ní. Wọ́n ní bí engine ẹ̀ ṣe knock nìyẹn. Àti mú gist wá fún yín rí. So wọ́n wá ní right now wọ́n ní àǹtí wa sọ pé bíìdì tó ń fún àǹtí wa Haru òun ò fi nǹkan kan sínú bíìdì o. Wọ́n ní kábíyèsí dẹ̀ rí bíìdì yẹn wípé wọ́n ti fi nǹkan sí, wọ́n ti charm bíìdì yẹn. Ìbá àti ẹ̀ ṣe gbọ́ wọn náà fẹ́ fi bíìdì yẹn ṣe nǹkan burúkú ni. Ṣùgbọ́n mi ò ní sọ nǹkan tó fẹ́ fi ṣe. Nítorí pé kò dáa ká máa sọ nǹkan burúkú lórí channel yìí. So wọ́n wá ní later, wọ́n ní wọ́n kó ọ̀rọ̀ ara wọn kó lọ sọ́dọ̀ àwọn elders. Wọ́n náà kó lọ sọ́dọ̀ àwọn elders. Wọ́n ní àwọn elders dẹ̀ sọ fún wọn wípé kí ni nǹkan gangan tó ṣẹlẹ̀. Wọ́n ní àǹtí wa ní pé bíìdì tó ń fún àǹtí wa Haru òun ò fi nǹkan kan sí. Wípé àǹtí wa wá bá òun nílé nítorí pé ó mọ̀ pé òun travel. Wípé bíìdì tó ń fún àǹtí wa Haru òun náà ni òun fún àǹtí gbogbo àwọn èèyàn tó wá kí òun nígbà tó ń dé láti ìrìn àjò. Wípé kì í ṣe pé bóyá òun fi nǹkan kan sí inú bíìdì yẹn. Wípé nígbà tó ń dẹ̀ fún àǹtí wa Haru ní bíìdì pé àwọn sọ ọ̀rọ̀ tó pọ̀. Wípé lórí Queen Naomi, wípé bí àwọn ṣe máa ṣe, tí àwọn máa jẹ́ kí ọmọ owó ẹ̀, wípé torí ọmọ owó ẹ̀ ni ó fi ń wá sí inú palace kábíyèsí, ni kábíyèsí ṣe love ẹ̀. Wípé gbogbo nǹkan táwọn sọ nìyẹn. Wípé ìgbà tí àǹtí wa tó dẹ̀ máa kúrò lọ́dọ̀ òun dẹ̀ fún ní bíìdì, wípé so òun ò fi nǹkan kan sí inú bíìdì. Wípé bó ṣe wá sọ pé òun fi nǹkan sínú bíìdì, ipò ló ń yà òun lẹ́nu. Wọ́n ní àǹtí wa Haru dẹ̀ sọ fún ní pé òun o, mọ́tò òun tó bàjẹ́ ó máa san owó ẹ̀. Wípé ó dẹ̀ tún máa san owó fún òun lórí ìbanilórúkọ jẹ́, wípé because bíìdì tó fún un ni wọ́n fi ń sọ pé òun ṣe nǹkan burúkú sí bíìdì. Wọ́n ní àwọn elder wọ́n dẹ̀ dá ẹjọ́ wípé kí àǹtí wa wípé kí kó jẹ́wọ́ gbogbo nǹkan tó ti ṣe sí bíìdì yẹn. Wọ́n dẹ̀ ní kí àǹtí wa Haru wípé kó lọ tún mọ́tò ara ẹ̀ ṣe. Wọ́n dẹ̀ sọ fún kábíyèsí pé kí wọ́n ṣe nǹkan lórí àwọn méjèèjì. Wípé tó bá yẹ pé kí kábíyèsí máa divorce wọn ni kán divorce wọn, wípé torí àwọn nìkan ló máa ń mú wàhálà àti ìdààmú bá bàbá wa nínú palace wọn. Nǹkan tá a gbọ́ nìyẹn allegedly sọ ní àwọn elders sọ. Wọ́n ní àwọn elders yìí wọ́n ní wọ́n sọ fún àǹtí wa
ipe ṣó ti rí gbogbo àwọn ẹrù ẹ̀ tí tó ń wá. Ṣé mọ̀ pé a sọ fún yín pé kọ̀ńténà ẹ̀ kò rí, wọ́n ní àwọn ìyá alágbára náà lọ gba kọ̀ńténà, pé torí íméèjì ẹni tó wá gba kọ̀ńténà, íméèjì àwọn ìyá alágbára ni. Wọ́n ló lóun ò rí gbogbo àwọn ẹrù yìí. Wọ́n ní àwọn ẹ̀dà ní ṣé kí òun ò mọ̀ pé àwọn irúmọlẹ̀ àti àwọn ìyá alágbára náà ń bínú sí i tí ò fi rí àwọn ẹrù yẹn. Wọ́n ní kò sọ̀rọ̀ kankan, wọ́n ló kọ̀ dákẹ́, wọ́n ló kàn ń wò ní nǹkan tá a gbọ́ nìyẹn ẹ̀yin èèyàn lé. So wọ́n ní àwọn ẹ̀dà yìí sọ fún kábíyèsí pé kí kábíyèsí tètè ṣe nǹkan lórí àwọn ọ̀rọ̀ yìí, pé torí àwọn olórí yìí méjèèjì yìí nǹkan tó ń ṣe nínú pálásì bàbá wèrè ńlá kò ń ṣe nǹkan tí ó bójú mu. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn, tá a ní ká mú wá fún yín allegedly. Tá a bá tún gbọ́ update lórí ẹ̀, a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o. Mo dúpẹ́ lọ́wọ́ yín ní ilé lóko àti ní ẹ̀yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹ ní tọrọ jẹ, ẹ ní tọrọ mọ́ o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.